Ojútáyé Gist TV, kindly subscribe. káàbọ̀ sí kàn ní orí Ojútáyé Gist TV. Nǹkan mọ̀ ti dé, èdè àìyedè mọ̀ ti fẹ́ mọ ṣẹlẹ̀ láàrin ọ̀gá méjì, ìyún Koko Zaria àti MC Olúọmọ. ẹ má jẹ́ dá ó ṣẹlẹ̀ láàrin yín. Kí ló ní ó fàdí ọ̀rọ̀ yìí? Mo rí i lórí ibì kan tó post ẹ̀ síbẹ̀. Èmi náà dẹ̀ ní kí n fetí bẹ̀lẹ̀ jẹ́ kí n gbọ́ ohun tó ṣẹlẹ̀. Kò ní di ká gbọ́ gbogbo ẹ̀ tán ká tó mọ ohun tá a fẹ́ sọ àbí ohun tá a fẹ́ wí. Wípé lórí ikú Toba Ìjayà náà ni ọ̀rọ̀ dálé lórí. Lóòótọ́ ìmọ̀ tí ń jẹ́ Toba Ìjayà ń tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n bí mo ṣe gbọ́ ọkọ yẹn náà tí ikú Toba Ìjayà pòkìkí ara rẹ̀ síta. Bàbá ní káwò lọ káwò bọ̀ náà ẹ rí i pé ẹni náà kì í ṣe èèyàn lásán. ẹni tó tọkàn ẹ̀ ni nítorí òkìkí ikú rẹ̀ yìí ó gò fà gan ni. Ẹ wò ó, mo tún gbà ládùúrà ní fi kú lókìkí o. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ò tí ì mọ irú ikú tó pa, bóyá ó ṣẹ̀yàn ni, bóyá èèyàn ló ṣẹ̀ ni, bóyá àwọn àtẹnìkan wọ́n jọ ń dòpọ̀ ni, àbí bóyá ó kówó sọ́wọ́ èèyàn kan, àbọ̀rọ̀ bísínẹ́sì ló da àwọn àtẹ̀yàn kan pọ̀ ni. Kò tí ì yé àwọn èèyàn. Ọ̀rọ̀ ìjà fẹ́ máa dáṣọ atayẹ̀yẹ̀ lẹ̀lẹ̀ láàrin àwọn ọ̀gá méjì débi pé àwọn èèyàn ti ń táàgì. Mi ò mọ̀ bóyá òótọ́ ni bóyá rọ́ ni o, nítorí orí social media ní ìsìn gbogbo èèyàn náà ló fẹ́ máa sọ ganu sọ̀rọ̀ tí ò bá kan, àtẹ̀yí tó farabalẹ̀ gbọ́ àtẹ̀yí tí ò farabalẹ̀. Mo fẹ́ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu mi. Bí ṣe ń dìjà náà rèé o. Ẹ má jẹ́ kí nǹkan kékeré báyìí tó jẹ́ wípé à ń gbà ládùúrà, à ń rawọ́ ẹ̀bẹ̀ sí Olódùmarè kó fàjà o. Wọ́n ní ìṣẹ̀mí ibẹ̀ olóògùn ọ̀rẹ́. Lóòótọ́ ẹni tó bí Toba Ìjayà ṣẹ̀ kò gbẹ́bẹ̀ rẹ o. Ó ràn lọ sọ́run àrèmabọ̀ ni o. Olódùmarè mọ̀mọ́ ṣàánú wa. Ọ̀rọ̀ yìí máa ń sọ̀rọ̀ kékeré yìí. Kí la fẹ́ sí sọ̀rọ̀ yìí? Ó ti kọ́ ọmọ inú gbogbo ẹ̀yin olólùfẹ́ Ojútáyé Gist TV. Wọ́n ní wá sáré mú àbọ̀ ìròyìn tòní wá fún yín. Ẹja lù lóye, ẹja lù nílùú àgídìgbò tó jẹ́ pọ́nlọ́gbọ́n ló lè yé, olùmọ̀ràn nìkan ló lè mọ̀. Èmi ò máa ń tó pa o, ṣùgbọ́n mo mọ̀ pé ohun tó ṣókùnkùn sọmọ aráyé kedere báyìí ni lójú Olódùmarè. Koko Zaria tó bá jẹ́ pé lóòótọ́ àti òdodo ni ẹ̀yin àti MC Olúọmọ fẹ́ wọ̀ yájà lórí ọ̀rọ̀ yìí, ẹ má jà o. Àwòkọ́ṣe ni yín o, MC Olúọmọ. Àwòkọ́ṣe ni Koko Zaria jẹ́, àwòkọ́ṣe ni MC Olúọmọ náà jẹ́. Àwọn méjèèjì ò ní bára wọn jà o, ọ̀rẹ́ náà máa bára wọn ṣe o. Bó bá jẹ́ òótọ́ ni bá jẹ́rọ nítorí ẹ̀ mọ̀ pé AI ti fẹ́ bà nǹkan jẹ́, àfẹ́ mú òótọ́ sí wọn mọ́. Bó bá sì lè jẹ́ pé àwọn ọlọ́rọ̀ gan lè máa fẹnu ara wọn máa sọ̀rọ̀, ìbá ti dáa jù. Toba Ìjayà, èèyàn ńlá lọ.